ti rí ló ṣe fi ọ́ ṣe kẹ́mi. Olódùmarè mọ bí mo ti rí ló ṣe fi ọ́ ṣe kẹ́mi. Ó mọ̀ pé láyìí sí ọ̀hún òpè ló ṣe fi ọ́ ṣe gbé lẹ́yìn mi. Òní làyájọ́ ọjọ́ tàbí ọkọ Adéjọkẹ́ wà aṣọdúnmọ́dún. Ọjọ́ ìkẹrin oṣù keje ló wáyé. Ọkọ Adéjọkẹ́ wà aṣọdúnmọ́dún. Títí ayé ní fẹ́mi sí ọkọ mi. Ọkọ Adéjọkẹ́ wà aṣọdúnmọ́dún. Alámọ̀kẹ́ mo tún yọ bí ọjọ́ o. Èmi lọ́mọ amúrù mẹ́fà yábọ̀ gbẹ̀dọ̀. Ẹ̀ta gbérí kége èjì mú kùkùrọ̀dọ̀. Èyí nílá erínrìn dédé bòrò òde ṣe mọ́ òtún dé. Bọ́dún bàbá ní láyé ọ̀pá ìní ká ṣe fọ́dá ní wáyé o. Torí ẹni tá a ṣe lóore tí ò dúpẹ́. Bí ọlọ́ṣà tó kó ní lẹ́rùn lọ ni. Torí Anthony Àbáyọ̀mí Johnson ni mo ṣe wá bí o. Òní ọjọ́ yìí kẹrin oṣù keje ọdún ìní ṣàyájọ́ ọjọ́ ìbí rẹ̀. Bàbá yìí ìbejì ọpẹ́ ìlóye fọ́lọ́run tó dá ọ sí. Ṣèrántí ohun tó ní Sáàmù wí o. Ó ní bí kò ṣe pé Olúwa bá kọ́ ilé ó láwọn tí kọ́ òun ṣe lásán. Bí kò ṣe pé Olúwa bá pa ìlú mọ́ o ó wò olùṣọ́ ìní dárùn mójú. Anthony Àbáyọ̀mí Johnson mo bá ọgbóṣù bàràbàǹdẹ̀ fọ́lọ́run torí òun la dúró sí ni màmá yẹsẹ̀ rárá. Aya rẹ̀ Adéjọkẹ́ Johnson ló rán mi wá bí o. Ó ní Alámọ̀kẹ́ òní yìí ní ṣàyájọ́ ọjọ́ ìbí èjìká tí kò jẹ́ kẹ́wù ó yọbọ lọ́rùn mi. Ó ní ìfẹ́ ayé mi ni olùfẹ́ Ọlọ́run ọmọlẹ́yìn Kristi tòótọ́ tó ní inú dídùn nínú àti máa ṣèfẹ́ Ọlọ́run. Ó ní adẹ́rìn kò ṣónú ìlójọ́ o. Ó ní onínúure lọ́kọ mi tí kì í fẹ́ kí ìyàwó ta sí ni lára bó ti wù kó mọ nínú ayé mi. Ẹni bá ti fọ̀rọ̀ tirẹ̀ sílẹ̀ gbọ́ tẹni ẹlẹ́ni Ọlọ́run ní bá wọn gbọ́ tiwọn. Bàbá yìí ìbejì Ọlọ́run ò níyọwọ́ lọ́rọ̀ rẹ lórúkọ Jésù Kristi ọba. Anthony Àbáyọ̀mí Johnson mọ́ gbọ́ bí mo ti ń wí o. Ilé ńlọba wà kówódé ẹ̀yìnkùlé ńlọba wà kọ́wọ́ ọ̀dẹ̀ yàrá ńlọba wà kọ́wọ́ kankan ilé. Torí ire ni mo fi ń pèrè ire aya rẹ lọ́rọ́ mi wá bí. Olúwa ní ìpínlẹ̀ Ẹdó níṣẹ́lẹ̀ bàbá rẹ. Ìjẹ̀bú Òde làbí ọ sí ibi tá a bá bí ní sí. Tẹ́ni gbẹ́dẹ́gbà bẹ́bí ó sì dìlú ẹni. Ìjẹ̀bú ọmọlá lọ́rẹ̀ ẹ̀lẹ̀. Àkùkù mẹ́gún wọ̀gbọ́ bàrà rí ìbàlọ́ mẹ́gún wọ̀gbọ́ rẹ̀ mọ́. Bó bá wù Ìjẹ̀bú wáwù ní rẹ̀ ní wíníwíní o. Bó bá wù Ìjẹ̀bú wáwù ní rẹ̀ ní wíníwíní. Bẹ̀bí bó bá wù Ìjẹ̀bú. Àfẹ́ni rẹ̀ tó kù ìṣọdún Àgẹmọ. Ọmọ afíjú Ìjẹ̀bú tí fọkọ rẹ̀ jápẹ̀nù. Ọmọdún Mádé. Ọmọdún Mọ́ṣù padì yẹjẹ ọmọ aládìí ìyá ògògò màgà. Ọmọ adìyẹ gòrókù wọ́pọ̀ lélẹ̀. Ara òrókù mẹ́bàrà òradìyẹ. Ọmọ òun ṣe ni ọ̀yọ̀yọ̀ ń yọ̀. Ọ̀yọ̀yọ̀ bóyọ̀ mọ́tòrí ti ṣe ni ò lè pani. Ọmọ dúdú lé ọmọ bẹ ẹsẹ̀ níjọ́sí. Pupa tó mọ̀ bẹ ẹsẹ̀ òkúkú sí nílé. Ọmọ mọ̀rẹ́lẹ̀ mọ́mọ́ ọ̀rọ̀kọ̀. Mọ̀rọ̀kọ̀ tá ẹ̀yẹ sí ti lọ. Ọmọ mo níṣu nílé wò lọ́bẹ̀. Ọbẹ̀ tí bẹ̀ nílé wò pọ́n. Ọmọ onígbò mọ́dé. Ọmọ onígbò mọ́wọ́. Ọmọ onígbò kan àjòjì wo gbọ́dọ̀ wọ̀. Àjòjì tó bá wọ gbòòrò mẹ́bí yóò dá ẹni ẹbọra. Ìjẹ̀bú ọmọ èrè níwà. Ọmọ olówó ìṣẹ̀ǹbáyé. Owó kúkú ní ìtọ́gbọ̀dé kó tó dòwó ọmọ. Ìran Ìjẹ̀bú nínáwó dọ́là fòyìnbó tó kówó dé. Òyìnbó kówó dé ìlówó òun pọ̀ sí i. Ìní wọ́n fi ń gbé kúkúrú Ìjẹ̀bú owó ni. Gíga Ìjẹ̀bú owó ni. Pupa Ìjẹ̀bú owó ni. Dúdú Ìjẹ̀bú owó ni. Ọmọdé Ìjẹ̀bú owó ni. Àgbà Ìjẹ̀bú owó ni. Gbogbo Ìjẹ̀bú tí mo mọ̀ mẹ́bí ń lọ lọ́wọ́lọ́wọ́ nínú ayé mi. Anthony Àbáyọ̀mí Johnson mọ́ gbọ́ bí mo ti ń wí o. Bàbá Èjìrí ara yìí ìṣokù. Wíníwíní lójú orogún. Èjìwọ̀rọ̀ lójú ìyá rẹ̀. Mo ní ọmọ fi gègé lọ́rọ̀ ẹnu mi. Aya rẹ̀ níwà máa ṣe kẹ́ ẹ̀yà bí ẹni kò láyà láyé ọjọ́ sí. Ó ní
ṣe kẹ́ ọmọ bí ẹni àfijoyè bàbá èwe abájọ tó fi jẹ́ pé gbogbo ọmọ ẹ̀gbọ́n òun àbúrò síbẹ̀ nínú ẹbí ẹ̀yà rẹ̀ lọ́kùnrin lóbìnrin mẹ́bí ni wọ́n dùnnú bí wọ́n bá ti kúrò rẹ̀ wọ́n á máa pẹ́ big daddy lamẹ́ríkà aṣọ yìí rẹ̀ ọmọ nípa àyà lórúkọ ọlọ́run ọba àlàáfíà ọlọ́run ò ní dágbére fún ọ láyé bí o oore ọ̀fẹ́ àánú àti ayọ̀ olúwa ló máa bá pàdé lọ́nà rẹ gbogbo ó ti gòkè àgbà lágbára ọlọ́run ò ní rẹ̀lẹ̀ láéláé ayé rẹ yóò mọ̀ dára sí ni lórúkọ jésù kristi ọba alámọ̀kẹ́ mo dánú dúró mo dánú dúró mo fẹ́ padà lé àwọn bàbá mi ọmọ onílé ọlá ni mí èmi náà ìlànà àwọ̀rí tún ríran. adániwáyé mọ̀ bí mo ti rí ló ṣe fi ọ́ ṣe kẹ́mi. olódùmarè mọ̀ bí mo ti rí ló ṣe fi ọ́ ṣe kẹ́mi.